ètò Ijiroro Owuro ló tún gbòde. ètò yìí ló ń bí mo lè kí n káàbọ̀ kí n máa fi ìlú ẹ̀kú àwọn ojúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò Ijiroro Owuro. ètò yìí ló ní ìlàjú ṣẹ́gbọ́n. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ola Onabajo lórí Startimes Television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá yín ẹ máa rí ibò rẹ o ẹ máa wo Startimes. kábíyèsí rẹ Olúwa ọba tó fi mọ́lẹ̀ ṣaṣọ bora. kábíyèsí rẹ Olúwa ayérayé tó fi mọ́lẹ̀ ṣaṣọ bora. kí ló fi ṣaṣọ bora? ó fi mọ́lẹ̀ ṣaṣọ bora. ọba tó fi mọ́lẹ̀ ṣaṣọ bora. mímọ́ mímọ́ nínú ọlá ńlá ó fi mọ́lẹ̀ ṣaṣọ bora. ọjí kan lù kan pa ọ̀pá kan wò kan yè ọba tó fi mọ́lẹ̀ ṣaṣọ bora. òun ló jẹ́ ń sọ pé kábíyèsí kábíyèsí rẹ bàbá àgbà. kábíyèsí kábíyèsí rẹ ọba àwọn ọba. kábíyèsí kábíyèsí rẹ bàbá àgbà. kábíyèsí kábíyèsí rẹ ọba àwọn. alágbára ni Jésù mi. alágbára ni Jésù mi o. bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló ń rí. alágbára lọ́lọ́run mi. ó yá alágbára lọ́lọ́run mi o. agbára 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 yìí pọ̀ o. agbára alágbára lọ́lọ́run mi o. agbára 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 yìí pọ̀ o. agbára agbára tó wọlé ikú tìpìlẹ̀ tìpìlẹ̀. agbára 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 yìí pọ̀ o. agbára agbára mẹ́rìírí agbára mẹ́rìírí agbára ńlá. agbára 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 yìí pọ̀ o. agbára bẹ́ẹ̀ ni alágbára lọ́lọ́run tèmi. ọba tó wọlé ikú tìpìlẹ̀ tìpìlẹ̀. bàbá mi tó wọlé àrùn tìpìlẹ̀ tìpìlẹ̀. bàbá mi tó ń ṣe òun ńlá alágbára ńlá alágbára tó lágbára ju gbogbo alágbára ayé lọ. bàbá mi àgbàlagbà oyè àdàgbà má tẹpa àwò má ṣe é gbé. alágbára ńlá àwọn náà ni mò ń kọrin yìí sí. ẹsùn mọ̀ pé tá a bá ti dé sórí ètò Ijiroro Owuro ní gbogbo ọjọ́ ìsinmi báyìí ó di dandan ká kọrin ìyìn ó di dandan ká kọrin ọpẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ yín ló jẹ́ pé ibi tẹ́ ẹ ti máa ń ṣèsìn ti yín rèé jákèjádò lóńdó ni o lákùrẹ́ ni o nìbàdàn ni o lọ́yọ̀ọ́ ni o láwọn ìlú tó tún súnmọ́ wa náà ni lókè òkun pàápàá tó jẹ́ pé orí ètò Ijiroro Owuro lẹ́yìn tí máa ń ṣe ìsìn ọjọ́ ìsinmi tó náà gbogbo yín náà ni àjọ máa kọrin yìí gbogbo yín láti jọ ń kọrin yìí bí mo ti dé orin yìí orin ọpẹ́ kò ní tán lẹ́nu wa láṣẹ Ọlọ́run ọba mi ọba òkè kí máa fi lẹ́yìn náà kí yín kó àmójúbà àkọ́tún ètò Ijiroro Owuro lọ́jọ́ tèmi lórí Startimes Television Yorùbá tẹ̀yìn orúkọ tèmi Ola Onabajo ẹ̀yà ló wá ṣọlá fún mi bẹ́ẹ̀ dẹ́rẹ́ ti mọ̀ pé ní gbogbo àwọn ọjọ́ ìsinmi báyìí níbi àti àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè làjọ máa ń wá ìránṣẹ́ Ọlọ́run alààyè tá a tún jọ máa sọ̀rọ̀ lé ní àjọ dé ni àjọ máa ṣí wa létí ni kó tẹ̀ tó ní pé a máa lọ kó sí agbami ètò bàbá wa káàbọ̀ sórí ètò sà ẹ rọra sà ẹ ǹlẹ́ sà gbogbo ìjọ Ọlọ́run ń kọ́ àlàáfíà ni wọ́n wà ó Olúwa ṣeun sọ́ni ẹ̀ máa ké wa kó tó di pé bàbá wa máa ṣe àfihàn ara wọn lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ kọ́kọ́ ṣàfihàn ara wa fún wa ní èrèfé bàbá wa ẹ bá mi ṣàfihàn ara yín lérèfé àti ilé ìjọsìn. mo kí gbogbo ẹ̀yin tẹ́ wò wá Yes, sir. adúpẹ́ Ọlọ́run pé ó fún wa lórí ọ̀fẹ́ láti wà níbí lẹ́ni Bẹ́ẹ̀ni. orúkọ tèmi ni olùṣọ́àgùntàn Olaniyi Awofadeju láti ìjọ New Covenant Church ìjọ onímájẹ̀mú tuntun. New Covenant Church láti ìjọ New Covenant Church tí wọ́n wà ní Òkè Àró
ní bàbá wa nílùú Èkó òun ni bàbá wa ti darapọ̀ mọ́ wa lóore ní bàbá wa ìṣeun gan ni àdúpẹ́ sà nítorí pé ẹ fi àyè sílẹ̀ díẹ̀ fún wa láti tó wá bùkún fún àwọn èèyàn lórí ètò ìjíròrò òwúrọ̀ léni. Ọlọ́run máa bùkún fún ẹ̀yin náà, ó máa bu omirin ọgbà yín padà bẹ́ẹ̀ tí máa fọ́n ká léni. Ọlọ́run máa bu omirin ọgbà tí yín náà lórúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ mọ́ràn abala ọ̀rọ̀ ìmọ̀ràn ọ̀rọ̀ ìṣítí tí a fi máa ṣíra wa létí léni òun náà ni a máa pe àkórí ẹ̀ ní má kọ ìpéjọpọ̀ ọmọ Ọlọ́run sílẹ̀. Má kọ ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé a rí ìpéjọpọ̀ Ọlọ́run bóyá church fellowship àti gbogbo ẹ̀ a rí gẹ́gẹ́ bí àwọn pásítọ̀ yẹn kàn ń tàn wá ni, àwọn pásítọ̀ yẹn kàn ń ṣe kinní kan fún wa ni, kí la fẹ́ lọ ṣe ń bẹ̀, oríṣiríṣi kinní ló ti wà lórí social media. Mo lè worship Ọlọ́run kí n gbé fóònù mi síwájú kí n ṣe kí n mọ̀, kò sí nǹkan tó burú ń bẹ̀. Ṣùgbọ́n Bíbélì gan sọ, ó fìdí ẹ̀ múlẹ̀, ó ní ká má ṣe kọ ìpéjọpọ̀ àwọn ará sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé àwọn nǹkan tá a nílò bóyá gẹ́gẹ́ bí ìhùwàsí, gẹ́gẹ́ bí ìsìn fún Ọlọ́run, worship, praise láti inú ọkàn, a nílò láti lọ síbi ìpéjọpọ̀ ti àwọn ará. Ṣùgbọ́n bóyá kì í sọ pé ọ̀làjú àbí ìwà tinú mi ni màá ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tàbí èṣù tó ń búramúramù tó ń wẹ́ni tó máa pajẹ, ó ti fi ìfẹ́kùfẹ́ rọ́pò ìpéjọpọ̀ ará. Láàárọ̀ Sunday ẹ sì rí ọ̀pọ̀lọpọ̀ bí apalọ̀ wọ́n ti ṣílẹ̀. Nírọ̀lẹ́ Sunday lálẹ́ Friday tí ìṣòro wà ní ṣọ́ọ̀ṣì ó mọ̀ gbọ́ lálẹ́ Friday. Ọ̀pọ̀lọpọ̀ ibẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ohun oríṣiríṣi nǹkan ti ń ṣẹlẹ̀ tí a gbọ́dọ̀ máa fẹnu sọ. Bíbélì ló fìdí ẹ̀ múlẹ̀, ó ní má ṣe kọ ìpéjọpọ̀ àwọn ará. Bàbá wa tá a bá pé má kọ ìpéjọpọ̀ ará sílẹ̀ kò dáa, ó léwu. Kí lẹ bá mi rí sí láàrin bí ìṣẹ́jú méjì ká tó tẹ̀síwájú. Àṣẹ Ọlọ́run ni kì í ṣe advice, kì í ṣe suggestion, àṣẹ ni tọ́lọ́run pa fún àwọn ọmọ tirẹ̀. Ibi ká má ṣe kọ ìpéjọpọ̀ ará sílẹ̀. Ó ní níbi tí ènìyàn méjì tàbí mẹ́ta bá gbé wà ibẹ̀ ni òun Ọlọ́run wà. So nípa ìdí èyí ńkọ́ àṣẹ Ọlọ́run ni. Ọ̀pọ̀lọpọ̀ ìdí làwọn ènìyàn fi ń kọ ìpéjọpọ̀ sílẹ̀ o. Àwọn kan bá pásítọ̀ bínú, àwọn kan wọ́n kórìíra pásítọ̀, bẹ́ẹ̀ni àwọn kan wọ́n lè jẹ́ pé ẹnìkan ti ṣẹ̀wọ̀n nínú ìjọ, àwọn ò lọ sí church yẹn mọ́, ìgbà láti èní lọ tẹlifíṣàn làwọn fẹ́ máa wò, social media làwọn fẹ́ máa wò. Tá a bá ń ṣe nǹkan bí eléyìí, pásítọ̀ ti ní amúdàmẹ́wàá wá, oníkàmúdàmẹ́wàá wá, church yẹn mi tí a mọ̀ kí wọ́n ṣe ń bẹ́ẹ̀ gan-an ojoojúmọ́ wàhálà owó tẹ̀ tí sùn mi jàre, jẹ́ kí n jókòó sílé. Òótọ́ ni oríṣiríṣi àwọn nǹkan bí eléyìí ló wà, ṣùgbọ́n ìyẹn ò ní ká wá lòdì sófin Ọlọ́run. Òfin Ọlọ́run ni pé ẹnìkọ̀ọ̀kan wa ká má ṣe kọ ìpéjọpọ̀ ará sílẹ̀, bẹ́ẹ̀ni, nítorí pé a ní láti jọ́sìn papọ̀, a ní láti fellowship pẹ̀lú ará. Nínú fellowship wa ni okun àtagbára ti ń jáde, ibẹ̀ ni agbára Ọlọ́run ti ń jáde, ibẹ̀ ni orí ọ̀fẹ́ Ọlọ́run ti ń jáde. So ẹ jọ̀ọ́, tá a bá ní ẹnikẹ́ni tó ń bínú sí pásítọ̀ àbí tí ò fẹ́ràn ìjọ mọ́, tàbí tí kankan ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìkọ̀sẹ̀ tó wà torí bẹ́ẹ̀ tó kọ̀ tí ó lọ sí ìpéjọpọ̀ ará sílẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ń pàdánù lọ́pọ̀lọpọ̀, pàápàá jùlọ ó ń lòdì sí òfin Ọlọ́run, torí pé Ọlọ́run ló sọ fún rẹ̀ ẹ má ṣe kọ àpéjọpọ̀ ará sílẹ̀. So ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, tó bá jẹ́ ìdí kan tàbí òmíràn lè fi kọ àpéjọpọ̀ sílẹ̀, ẹ lọ ṣètò ẹ̀, kò sí kan tó ń ṣẹlẹ̀ tá a kì í ṣètò. Bá jẹ́ pásítọ̀ ló sẹ́yìn gan, ẹ sọ fún pásítọ̀ kan báyìí lẹ́dẹ̀ẹ́ sí o tí mi ò láìkẹ́ ẹ yanjú ẹ̀. Tó bá jẹ́ ará ni tàbí ẹ yanjú ẹ̀, ọmọ Ọlọ́run ni gbogbo wa, a ní láti fellowship papọ̀. Nínú fellowship wa yìí ni okun àtagbára wà, ibẹ̀ lórí ọ̀fẹ́ Ọlọ́run ti ń pọ̀ sí, ibẹ̀ làánú Ọlọ́run ti ń pọ̀ sí. Ẹ má jẹ́ ká máa dárìn o. Gbà mí náà tẹ̀sùn bá fẹ́ fìyà jẹ nìyẹn, akọ́kọ́ isolate ẹni yẹn, akọ́ mọ ẹni yẹn kó láàrin àwọn ẹgbẹ́ tó wọ́n pé nígbà tá a bá wà papọ̀. Ẹ wo Pétérù nígbà tó ń fi sínú pósí, ẹ̀sẹ̀ sínú ọgbà ẹ̀wọ̀n, Pétérù sọ pé ìjọ ń gbàdúrà fún. Nígbà tí ìjọ gbóhùn àdúrà sókè, Ọlọ́run rán áńgẹ́lì láti lọ gbàlà.
agbára wà nínú ìjọ, agbára wà nínú ìṣọ̀kan, agbára wà nígbà tí gbogbo bá parapapọ̀ àpéjọpọ̀. So ẹjọ́ mo bẹ̀ yín ni ẹ jẹ́ ká ronúkúwàdà, òfin Ọlọ́run ni. Ẹ ṣeun bàbá wa sì bá wa túṣu désàlẹ̀ ìkòkò. Wọ́n ní àṣẹ Ọlọ́run ni pàápàá àwa lè gbà yín nímọ̀ràn, a lè bẹ̀ yín, ṣùgbọ́n wọ́n ní òfin Ọlọ́run ni ó wà nínú Bíbélì pé ká má ṣe kọ ìpéjọpọ̀ ara sílẹ̀, ara wa nínú Olúwa, ká má kọ àwọn ìpéjọpọ̀ wọn sílẹ̀. Ìpéjọpọ̀ ara táwa dẹ̀ ní òun ní ṣọ́ọ̀ṣì, òun ní fellowship, òun ní gbá, òun ní àwo tó jẹ́ pé ó díṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àti ìwà bí Ọlọ́run. Ẹ dákun nítorí pé àwọn Yorùbá náà wọ́n máa ń pa òwe kan, wọ́n ní àìkọ́wọ̀ọ́rìn ọmọ ejò òun ló ṣekú pa wọ́n. Ó túmọ̀ sí pé bàbá wa sọ lẹ́ẹ̀kan, wọ́n ní ká má rìn lẹ́yọ kọ̀ọ̀kan, ká rìn ká pọ̀ báyìí, òun ló dáa, òun ló lè mú wa dojú ìjà kọ ogun ayé wa tó dẹ̀ máa ṣẹ́. Ẹ má ṣe jẹ́ ká kọ ìpéjọpọ̀ ara sílẹ̀ torí pé tí ò dáa ni ó sì lòdì sí òfin Ọlọ́run. Ẹ jẹ́ àdé òkè lọ́hùn kárí ìfi ẹsẹ̀ rájò. Bàbá wa orin wo lẹ fẹ́ ká lọ wò nílé? Orin ẹ̀mí tó dáa tá a lè fi ẹsẹ̀ rájò bí a tẹ̀ nífẹ̀ẹ́ sí. Fẹ́ni dánmọ́ ẹ̀ tó dára. Bàbá wa ẹ tún wá pa alẹ́ díẹ̀. Ẹ fún wa ní Tọ́pẹ́ Àlàbí. Inú dáa. Ẹ bá jẹ́ àǹtí mi Tọ́pẹ́ Àlàbí lẹ́fẹ́ àbí Nathaniel Bassey ní àbí ó dáa. Bàbá wa ní ká lọ wo àǹtí mi Tọ́pẹ́ Àlàbí ká fi ẹsẹ̀ rájò ní ká fi gbé Ọlọ́run ga. Tá bá fi máa padà dé, a máa wá tẹ̀síwájú nínú ètò iṣẹ́ ìránṣẹ́ títí èní. Ẹ má ì lọ síbi kankan, à ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò Ijiroro Owuro lórí Kaftan Television Yorùbá tìyín. Ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ Kaftan Television Yorùbá tó dé, gbogbo yín náà ni mò ń kí káàbọ̀ padà sórí ètò lẹ́ni. Gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ Startimes decoder tí a dé pátápátá, gbogbo yín náà ni mò ń kí pé a kú ojúmọ́ re lóore ní ọ̀pọ̀lọpọ̀ irú ọjọ́ ìní náà la máa ṣe láṣẹ Ọlọ́run ọba. Bàbá wa ṣì wà ń kalẹ̀, wọ́n wà ń dìgbì ìránṣẹ́ Ọlọ́run alààyè tí Ọlọ́run máa lò fún wa lórí ètò Ijiroro Owuro lẹ́ni, wọ́n wà ń kalẹ̀. Bàbá wa ẹ kú kalẹ̀ sà, ẹ rọra sà, yẹ sà, àmì òróró á máa pọ̀ sí lórúkọ Jésù. Bàbá wa fún àǹfààní àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò lẹ́ni, bóyá kẹ́tù bá mi ṣe àfihàn yín orúkọ yín lẹ́ẹ̀kan sí àti ìjọ Ọlọ́run. Ẹ ṣeun, orúkọ tèmi ni olùṣọ́-àgùntàn Olaniyi Awofadeju láti ìjọ New Covenant Church, ìjọ májẹ̀mú tuntun. Bàbá wa tẹ̀ ti wà lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ àti tó bí ọdún mélòó? Ó ti pẹ́ díẹ̀ o, ṣùgbọ́n gbàtà ti wà lórí ìjọ ọmọ bí ọdún 14 nísìnyí. Ṣùgbọ́n a ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí díẹ̀ ká máa support àwọn pastor tó jẹ́ aṣáájú wa. Ṣùgbọ́n bí ọdún 14 sẹ́yìn ni àwa náà ní orí ọ̀fẹ́ láti wà lórí ìjọ. Lórí ìjọ ọdún bíi 14 sẹ́yìn. Kí lè ṣe bára yín nínú ìjọ New Covenant Church? A ti jẹ́ Kristẹni ọjọ́ ti pẹ́ díẹ̀ láti bí 30 ọdún sẹ́yìn láti fi ayé wa fún Jésù Kristi gẹ́gẹ́ bí ọmọ kékeré nílé ìwé. Láti bẹ̀rẹ̀ lọ sí ilé ìwé gíga Polytechnic rèé tọ́lọ́run tún lò wá ní Christian Union. So ní Christian Union àti bẹ̀rẹ̀ tí ń ṣe pastor Christian Union bọ̀. Christian Union bẹ́ẹ̀ up till now èmi ni national president gbogbo student association of Christian Union. Nígbà tá a jáde àwa sí ìlú Èkó láti wá wá ṣẹ̀ṣẹ̀ ibẹ̀ ni Ọlọ́run ti lo arákùnrin kan tó jẹ́ ọ̀rẹ́ mi láti invite mi sí ní Covenant Church. Àgbà tí wọ́n dé ní Covenant Church wọ́n rí pé ìjọ tó dára ni, ìjọ tó jẹ́ wípé wọ́n kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó lè mú ènìyàn dé ìjọba Ọlọ́run. Ibẹ̀ ni mo ti fẹ́ràn ní Covenant Church àti join Bible study ni o, àti join BBC class ni o, àti join workers class ni o. Díẹ̀díẹ̀ láti ń dàgbà tí tó jẹ́ pé Ọlọ́run wá fún wa lórí ọ̀fẹ́ láti di pastor nínú ìjọ náà lénìí. Nípa ìpè àti ilé ìwé gíga lọ́lọ́run ti fún wa ní ìpè láti mọ̀ wípé a ó wúlò fún Ọlọ́run àti tọ́lọ́run fẹ́ lò wá. Ìgbà àti àkókò la ò mọ̀ nígbà náà, ṣùgbọ́n nígbà tí àkókò tó níwájú Ọlọ́run ó fún wa lórí ọ̀fẹ́ láti ní platform láti jẹ́ ká wúlò fún láti tẹ̀síwájú nínú iṣẹ́ náà. So láti bí ọdún 14 sẹ́yìn nísìnyí láti wà ní orí ìjọ Ọlọ́run tí ń ṣiṣẹ́ pìtàpìtà
nípasẹ̀ orí ọ̀fẹ́ rẹ̀ sádúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run á túbọ̀ máa ṣiṣẹ́ síwájú àti síwájú sí bàbá wa. Àmín. Nígbà tí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti jẹ́ olùṣọ́ àgùntàn, kí ni àwọn ìrírí tí ẹ bá pàdé ní àwọn àsìkò yẹn? Ṣé ó rọrùn? Ṣé gbígbà tí èèyàn bá jẹ́ olórí ó yàtọ̀ sí gbà tí èèyàn bá jẹ́ ọmọlẹ́yìn. Bẹ́ẹ̀ ni. Nígbà tí èèyàn bá jẹ́ ọmọlẹ́yìn olórí ni ó wo oúnjẹ fún. Ó rọrùn láti. Nígbà tẹ́ jó lórí ni. Láti sọ wípé pásítọ̀ ṣe dáadáa, ó yẹ kí pásítọ̀ ṣe bí eléyìí, ó yẹ kó ṣe tọ̀hún, tó bá jẹ́ mi ni màá ṣe bí eléyìí. Ṣùgbọ́n nígbà tí àwa náà wá di olórí, àwa rí i pé kò yí sí láti jẹ́ bàbá. Ìgbà tí ẹ bá yẹ pẹ́ yìí ni olórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ì ṣe méjì mẹ́ta mẹ́rin, oríṣiríṣi ènìyàn dẹ̀ ni Ọlọ́run kó jọ sínú ìjọ. Nígbà tí ìjọ gẹ́gẹ́ bí hospital ni, kì í ṣe àwọn tó péye ló wà ń bẹ̀, bẹ́ẹ̀ ni o, àwọn tí ò péye ni. Oríṣiríṣi àwọn ènìyàn lọ́lọ́run fi ń so lórí. Àwọn kan jù yín lọ, àwọn kan wọn ò tó yín lọ́jọ́ orí, àwọn kan lówó jù yín lọ. So ẹ̀yin Ọlọ́run bá fi so lórí àwọn ìwọ̀nyí, ẹ nílò ọgbọ́n lọ́pọ̀lọpọ̀. So nígbà tá a bẹ̀rẹ̀ kì í ṣe kan tó yí sí rárá, nítorí pé mo ṣe sọ ẹ láti manage àwọn ènìyàn tọ́lọ́run fún yín. Oríṣiríṣi àwọn ènìyàn dẹ̀ ni wọ́n. Àwọn kan sọ wípé ẹ̀ mọ̀ ń sọ, àwọn kan lè sọ wípé wàásù yìí ni ò dára tó, àwọn kan lè sọ wípé pásọ̀ wò wá gbàtẹ́ kó wò wá. Ìyẹn ti ẹ̀pọ̀ rẹpẹtẹ. Àtẹ̀sí wá sí ìjọ yìí láti ìjọ yìí wọn ò ṣe nǹkan kan fún wa. So oríṣiríṣi ìdojúkọ báyẹn la dojúkọ, pàápàá jùlọ náà èṣù tí ó tún fẹ́ kí sẹ́yìn kó ṣeé ṣe. Nítorí nígbà mìíràn èṣù fún rẹ̀ ló máa ń gbé àwọn ènìyàn sókè láti dojúkọ iṣẹ́ Ọlọ́run. So cooperation ó matter níbẹ̀rẹ̀, a nílò rẹ̀ kí iṣẹ́ Ọlọ́run kó lè tẹ̀síwájú. Ṣùgbọ́n olúkálùkù náà ló ń wá ló fẹ́ ṣe tiẹ̀. Bẹ́ẹ̀ni. Àtijọ́ àti mú ó ń disturb àwọn ènìyàn nílùú Èkó láti sin Ọlọ́run. Níjọ́ mìíràn tẹ́ bá dúró workers meeting ni ẹ̀ ní rí wọn, workers fiji ni ẹ̀ ní rí wọn, torí àtijọ́ àti mú olúkálùkù ti bá lọ. Sunday service tó bá ti ju 1 hour lọ wọ́n ti ń wá aago, wọ́n ti fẹ́ lọ nìyẹn. So àwọn nǹkan wọ̀nyí ni ó ń disturb ìtẹ̀síwájú sí Ọlọ́run. Ṣùgbọ́n nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run àti iṣẹ́ tọ́lọ́run gbé lé wa lọ́wọ́, torí pé iṣẹ́ tọ́lọ́run gbé fún wa ní discipleship, iṣẹ́ tọ́lọ́run fún wa gan nìyẹn. Discipleship ò dẹ̀ rọrùn. Ká ní prosperity message ni gbogbo yín ẹ̀yin tọ́ta ń pọ́ lójú, ó máa ń rọrùn láti ṣe nǹkan báyẹn. Ṣùgbọ́n wọ́n tó yẹ kó òun wàásù ìwà mímọ́, òun wàásù òtítọ́ òdodo, bí a ṣe lè bá Ọlọ́run rìn láti make ìjọba ọ̀run, kì í ṣe nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ o. Kábíyèsí. Ó nira gan because láti jẹ́ Kristẹni tòótọ́ kì í ṣe nǹkan tó rọrùn. Bíbélì sọ pé ọ̀nà tó rò ní ọ̀nà náà. So tá bá ní tó ń tàn wá jẹ tó ní pé nǹkan tó rọrùn ni, ẹni ò tí bẹ̀rẹ̀ ní àjò ni o, tó bá bẹ̀rẹ̀ àwọn ọ̀gbẹ́ kì í ṣe nǹkan tó rọrùn. Pàápàá jùlọ ní Nàìjíríà tá wà lénìí, láti jẹ́ olótìtọ́ Kristẹni, òun láti múra gan. So àwọn iṣẹ́ tó lù wá gbélé wa lọ́wọ́ nìyẹn, kì í ṣe tó rọrùn rárá. Èṣù náà dẹ̀ nìyí ó máa ń dojúkọ iṣẹ́ náà. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ Ọlọ́run tó fún wa, orí ọ̀fẹ́ náà dẹ̀ ti ràn wá lọ́wọ́ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀. Nǹkan ti ń change, ìfọwọ́sowọ́pọ̀ ti ń pọ̀ sí, progress ti ń wà. A lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé à ń rí genuine Christian láàrin àwọn ọmọlẹ́yìn wa, because ìyẹn gan ni iṣẹ́. Ká kúrò ìyọ̀kan pọ̀ nǹkan ní pàtàkì, ṣùgbọ́n ìjẹ́ genuine people wà. Ìjẹ́ táwọn ènìyàn yìí bá kú lẹ́ni sọ máa make heaven, àbí tí Jésù bá dé lẹ́ni sọ máa make ẹ̀. Question tẹ́lẹ̀ máa ń béèrè all the time nìyẹn. Ìyẹn ni iṣẹ́ tó lérè, because tá a bá kó wọn jọ at the end of the day tí ó sẹ́ tó make ẹ̀ nígbà téèyàn bá ṣàṣìdànù sẹ́ni. So kì í ṣe nǹkan tó rọrùn láti bẹ̀rẹ̀ mà, bẹ̀rẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run. Ó ga o, wọ́n ní Sátánì kò sinmi síbẹ̀síbẹ̀ ara mi. Kò sinmi o. Ó ń jòrò ìgbẹ̀yìn bí agékù ejò. Ó túmọ̀ sí pé ẹni tí ó bá máa ṣe iṣẹ́ ìránṣẹ́ tọkàntọkàn kò ń ṣe nǹkan tó rọrùn, torí mo tiẹ̀ ń gbọ́ testimony, ṣé testimony ní ká pè àbí confession ni, tí wọ́n ń ṣe fún pásítọ̀ kan lẹ́nu ọjọ́ bíi mélòó kan sẹ́yìn, tán ní orí ni wọ́n rì sí ẹnu ọ̀nà ṣọ́ọ̀ṣì, orí inú ọ́tà wọ́n rì orí sí, ẹsẹ̀ ni wọ́n rì sí ẹnu ọ̀nà, ọkàn àyà ni wọ́n fi kó pásítọ̀ tí wọ́n jọ fẹ́ dá ìjọ yẹn sílẹ̀, àbí tó tẹ̀ ti jọ dálẹ̀ nígbà tí ìjọ ò gbòòrò ni wọ́n lọ dọ́gbọ́n sí i. Kí Ọlọ́run kó gbà wá. Bàbá wa nínú
ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ tiyín ní àti bí 30 ọdún ni màá pè, nítorí ẹni àtìgbà tẹ́ ti gba iṣẹ́ ìránṣẹ́ lọ́kùnkúndùn ń lọ bí 30 ọdún. Kí ni àwọn nǹkan tẹ́ ti wá bá pàdé, bóyá ẹyọ kan tàbí méjì tẹ́ lè fi ṣí àwọn ará ilé létí tó dàbí má lè gbàgbé nídìí iṣẹ́ yìí? Ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tó ti ṣẹlẹ̀ tó dàbí má lè gbàgbé, mo ti sọ ní ẹ̀ẹ̀kan. Ẹ kí n sọ bí méjì. Pàápàá jùlọ nígbà tá a wà nílé ìwé, àwọn ẹ̀mí òkùnkùn court wọ́n fẹ́ gbàjọba. Àwọn ẹgbẹ́ òkùnkùn wọ́n fẹ́ gbàjọba. Ó dẹ̀ ṣe ń ṣẹlẹ̀ ń sìn yín náà, tẹ́ bá láwọn ọ̀dọ́ wa ń sìn ẹ rí pé èṣù òun lépa ọ̀dọ́ seriously. Àwọn ẹgbẹ́ òkùnkùn yìí wọ́n fẹ́ gbàjọba mọ́ wa lọ́wọ́ nílé ìwé. Gẹ́gẹ́ bí adarí a ní láti dìde ìpele kò ní ṣẹlẹ̀ níbi tí ìmọ́lẹ̀ bá wà òkùnkùn máa ń tẹríba ni. Bẹ́ẹ̀ ni. A bẹ̀rẹ̀ àdúrà àti àwẹ̀ pẹ̀lú serious evangelism and attack. Kì í ṣe pé à ń gbàdúrà nìkan, a lọ sí ojúbọ wọn, a lọ sí agbo wọn, a lọ sí káàmpù wọn. Ẹ̀rù bà wá torí pé a ti kú fún àdúrà àti àwẹ̀. Àti Bíbélì sọ pé ta ló fẹ́ lọ sílé alágbára tí ò ní kọ́kọ́ di alágbára. Torí pé a ti ní ìdánilójú pé a ti di alágbára. Bẹ́ẹ̀ ni. Ó yí sì fún wa láti lọ sí káàmpù wọn. Kí lẹ wá lọ ṣe ń bẹ̀ ọjà? A lọ wàásù fún wọn ni. A lọ sọ fún wọn pé tí wọn bá kúrò ní ọ̀nà tó ń tẹ̀ yìí, ọ̀nà ìparun náà ń tẹ̀. Bí a ṣe bà iṣẹ́ wọn jẹ́ nìyẹn o. Bí agbára òkùnkùn ṣe wọlẹ̀ lákòókò náà nìyẹn. Tíṣẹ́ Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú. Tá a bá fún wọn ní àyè ní òkùnkùn á borí ìmọ́lẹ̀. So mo rọ gbẹ̀yìn ọmọ Ọlọ́run lé ní tẹ̀wà ní campus ní o the other time ní Ṣàgámù ní o the other time Ọ̀ṣun state ní o, àwọn ẹgbẹ́ òkùnkùn yìí wọ́n fẹ́ gbàjọba. Sátánì ń lé àwọn ọ̀dọ́ lójoojúmọ́. Igbó náà ń mu. Oríṣiríṣi drug ló ń mu káàkiri, tẹ́ bá dé junction ẹ̀rí wọn. Kì í ṣe nǹkan gidi. Ọjọ́ iwájú Nàìjíríà yìí ò ní da tá a bá jókòó tá a bá bọ̀ dúró. So àṣeyọrí kan tí Ọlọ́run fún wa nígbà tá a wà ní school nìyẹn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Nígbà tá a dìde. So dá mi lójú pé lẹ́yìn tá a bá tún dìde irú àṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni. So ìkejì tó dàbí rẹ̀. Yes sir. Mo ṣe sọ. Ẹ̀mí òkùnkùn náà ń gbógun. Sátánì dẹ̀ ń tiraka. Bẹ́ẹ̀ ni. Nígbà tí àwa náà ṣe ìyàwó, èṣù náà lọ dúró dè wá. Ọ̀rọ̀ rèé. Ẹgbẹ́ ìwọ. Ẹgbẹ́ yẹ̀wò. Ìwọ náà á dúró dè ẹ́. A sì yàwó gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Oṣù kejì, oṣù kẹta gbàrà oníyàwó ní ectopic pregnancy láti bòbóró ti wá. Lálọ síwájú lọ sọ́bọ̀ ọ̀nà àti ọba gé kan nínú fallopian tube. Kí ló ń ṣẹlẹ̀? Olúwa. Wọ́n rí pé ogun èṣù gidi lélẹ̀. Bí ilé sọ fún ìyàwó, èmi náà ni dókítà ń bá sọ gbogbo ẹ̀, mo dẹ̀ fi sọ́kàn tó mọ̀ pé tí n bá sọ fún fèètì á lọlẹ̀. Ṣùgbọ́n fèètì tèmi dúró gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run pé rọ́lẹ̀ sùn bá. Ó lù sí fallopian tube kan, a dẹ̀ padà sílé, a kúrò lọ hospital, a lù sí pregnancy yẹn, a dẹ̀ bẹ̀rẹ̀ àdúrà. Ogun tó wà nù sẹ́nu mò ń sọ yìí o. Bẹ́ẹ̀ ni o. Torí pé ìjọba ọ̀run apáàdì là ń dojú ìjà kọ. Àwọn ò lè dúró. So gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, a láti kún fún iná ẹ̀mí mímọ́. Ọdún kan lọ, ọdún kejì lọ, ọdún kẹta lọ, Ọlọ́run gbàdúrà wa. The same fallopian tube tó jẹ́ ọkọ la fi bí ìbejì. Wow. So kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe. Bẹ́ẹ̀ ni. So a ti ní testimony agbára Ọlọ́run. Pé doctor sọ fún mi gbà yẹn pé wẹ́ a ò mọ̀ bóyá active one ló bá jẹ́ yìí o. You may not o. You may not. Ṣé dókítà lọ́lọ́run ni? Láìsí fallopian tube ń bẹ̀ rárá gan. Ọlọ́run ń ṣe ìyanu. Ọlọ́run ń ṣe ìyanu. So pẹ̀lẹ́ yọkan Ọlọ́run fún wa ní ìbejì ọkùnrin àtobìnrin. Wow. So adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbalagbara ni Ọlọ́run. Alágbára. So ká má ṣe bẹ̀rù, ó ń lọ níwájú wa. Ó ní olórí ogun. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé mà. Ẹ ṣeun sà, ẹ kú iṣẹ́ takuntakun. Bàbá wa tún ti sọ ọ ní ká má ṣe bẹ̀rù wípé gbogbo àwa tá a ti ń la ìbẹ̀rù kọjá nídìí iṣẹ́ ìránṣẹ́ bóyá àwa ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀
a ṣẹ̀ṣẹ̀ gbé àkéte Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ sọ fún wa pé ọmọ dìde gbé àkéte rẹ̀ kí o sì máa tẹ̀lé mi ẹ̀rù tí wàá ń bà wá pé báwo la ṣe fẹ́ tẹ̀lé Jésù wọ́n ní ká má bẹ̀rù nítorí pé bàbá tó ní iṣẹ́ ó wà lójú iṣẹ́ ó ní Jésù ní ìbálògùn ọkàn ẹ má ṣe jẹ́ ká bẹ̀rù. má ṣe fòyà rárá. bẹ́ẹ̀ ni ẹ má ṣe fòyà o ẹ kún fún ayọ̀ nítorí Jésù ló wá ọkọ̀. bẹ́ẹ̀ ni ó ti wù kí ìjì náà kó le tó Jésù á mú ọkọ̀ wa á mú gúnlẹ̀. bàbá wa ẹ ṣeun gan ni àsìkò wa ń sáré láti fẹ́ dé òkè lọ́hùn láti gbà tẹ́ ti dé mi tí ẹ jẹ́ ìsinmi tí sáà ń béèrè ni a lè ṣe bára yín di sí ìránṣẹ́ ìgbà àwo àti kókó àti ìṣàsùn Olúwa máa sọ agbára yín dọ̀tun. oníwọlé tó fẹ́ ká lọ wò nílé ká tún fẹsẹ̀ rajó torí tá a bá ti padà dé báyìí a fẹ́ bọ́ sínú ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn kó sì máa lọ bẹ́ẹ̀. a ti kọ tọ́pẹ́ àlàbílẹ̀ kan ká kọ Nathaniel. ká kọ Nathaniel bá sì ń sìn bàbá wa ti bọ́ sí tọ̀dọ̀ àwọn tòbẹ́ẹ́chukwu ìyá dán ní tòmí. ó dára jẹ́ ká lọ wò Nathaniel bá sì ká fífi ẹsẹ̀ rajó ńlé tọ́wọ́ padà dé ká wá tẹ̀síwájú náà ọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ bọ́ sí. mo ti máa ń sọ fún wa tẹ̀yin bá ní omi tẹ́ fẹ́ gbé ẹgbẹ́ ìgbàgbọ́ yín ló ṣe pàtàkì bẹ́ẹ̀ bá lòróró ẹ̀ mú ìgbàgbọ́ yín ló ṣe pàtàkì. ẹ kú kàlẹ̀ lọ́dẹ àwọn padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò Ijiroro Owuro lórí Kaftan television Yorùbá tìyín ó ga jù lórí ètò olóore ni láti ibi ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ bàbá wa ó ti bẹ̀rẹ̀ náà ni wọ́n ti ń sọ̀rọ̀ àṣẹ sínú ayé wa bẹ́ẹ̀ ni wọ́n ti tún wàásù ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ wọn gan ó tún wàásù fún àwa gan. bàbá wa ẹ kú kalẹ̀ lórí ètò sà ẹ rọra sà ẹ sà bí mo ti sọ yìí pé tá a bá ti padà dé ká gbé iṣẹ́ ìránṣẹ́ ńlẹ̀ bóyá kẹ́ bá wa gbé ńlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ máa fi bọ́ wa lé ni. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa ní ẹ̀kan sí láti wá sí orí ètò yìí. Yes sir. àkókò òmìnira la wà ní orílẹ̀-èdè Nàìjíríà lénìí 1963 years ago Nàìjíríà gba òmìnira. Ọlọ́run jẹ́ Ọlọ́run òmìnira. bẹ́ẹ̀ni. Jésù Kristi fún rẹ̀ ó wá láti fún ẹnì kọ̀ọ̀kan wa ní òmìnira. oh yes. ó ní olè kí wá bí kò ṣe láti pa láti jalè láti pàtì láti pa lọ́sùn gbé mi ọmọ Ọlọ́run wá láti fún yín ní ìyè kẹ́yìn kí ó sì lè ní ìyè ní ọ̀pọ̀lọpọ̀. ìdí tí Ọlọ́run fi rán Jésù wá sínú ayé nìyí láti fún wa tí èmi ní ìyè káwa kó lè di òmìnira àti òmìnira nítòótọ́. ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ìdè èṣù lénìí ìdè ẹ̀ṣẹ̀ ìdè ayé ìbá ìdè tó ga jùlọ ní ìdè ẹ̀ṣẹ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ ni orísun gbogbo wàhálà tó wà lénìí. tí ọmọ ènìyàn bá ti bọ́ lọ́wọ́ ìdè ẹ̀ṣẹ̀ ó máa bọ́ lọ́wọ́ ìdè àìsàn ó máa bọ́ lọ́wọ́ ìdè gbèsè gbogbo àwọn èdè tó kù ni yóò tú sílẹ̀ pàápàá. ìdí nìyí tí Jésù fi wá láti wá tú wa sílẹ̀ kó lọ́wọ́ ìdè ẹ̀ṣẹ̀. ẹ̀ṣẹ̀ máa ń pọ́ni lójú ẹ̀ṣẹ̀ fìyà jẹ ni. bẹ́ẹ̀ni. àwọn Yorùbá ní ẹlẹ́ṣẹ̀ là fi ìṣẹ́ fún. bẹ́ẹ̀ni. ìdí nìyí tí Jésù fi wá láti mú gbogbo ẹ̀ṣẹ̀ kó máa yé ọmọ ènìyàn. nígbà táwọn ọmọ Íjíbítì tó wà nínú àwọn Ísírẹ́lì tó wà nínú ìdè Fáráò ní ilẹ̀ Íjíbítì bẹ́ẹ̀ sọ wípé wọ́n pọ́n wọn lójú ní ọ̀pọ̀lọpọ̀ ìyà jẹ wọ́n nígbà tí Fáráò tí ó mọ Jósẹ́fù tó gorí oyè ṣùgbọ́n lọ́jọ́ kan kọ́ wọ́n ké pe Ọlọ́run Ọlọ́run sì dá wọn lóhùn Ọlọ́run tú wọn sílẹ̀ bí ìmọ̀rún ìdè tí wọ́n náà wà lénìí wẹ́dà ìdè ẹ̀ṣẹ̀ ni o tàbí àìsàn ni o tàbí ogun ìdílé ni o tàbí àlè ìtẹ̀síwájú ni o ti ṣe ojú kan ló wà Ọlọ́run ṣetán láti tú ẹ sílẹ̀ lẹ́nu. àmín Jésù. Jésù Kristi ṣetán láti tú ọ sílẹ̀ lẹ́nu. àmín. àwọn ọmọ Ísírẹ́lì ké pe Ọlọ́run nítorí pé ní Íjíbítì wọn ò ní òmìnira. wọ́n lò 430 years lóde Íjíbítì. gbàtọ́ tí kúrò ńkọ́ wọn lọ sí wilderness ìrìn àjò 40 days ó di 40 years wọn lọ́wọ́. wọ́n kàn ní ìlójú kan náà ni so much noise no progress. wọn ò tẹ̀síwájú o wọ́n ń ṣiṣẹ́ bí erin wọ́n ń jẹ̀jẹ̀ rírí ni. ọmọ ẹlẹ́ran oúnjẹ gungun ọmọ aláṣọ ń wà kísà iṣẹ́ wo tẹ̀síwájú ọ̀nà wọn ò lọ. kábíyèsí. ṣùgbọ́n lọ́jọ́ kankan Ọlọ́run tún mú wọn jáde ó mú wọn dé ilẹ̀ lérí ilẹ̀ Kénáánì. ilẹ̀ tí Ọlọ́run ṣe ìpinnu fún àti èmi nìyẹn o ilẹ̀ Kénáánì ni níbi tí wúrà àti fàdákà níbi tí a ó ti máa jẹ ànító àti àníṣẹ́kù níbi tí ara ò ti ní níwá àti èmi. ìdí tí Ọlọ́run fi rán Jésù wá sínú ayé nìyí láti wá dá ìwà àti èmi ní ìdè láti wá sọ wá di òmìnira
Jésù wá kú torí ìwà àti èmi ó ti san gbèsè wa o lórí igi àgbélébù ó ti san ẹ̀ṣẹ̀ ò ní pa lórí ayé wa mọ́ èṣù ò ní pa lórí ayé wa mọ́ àìsàn ò ní pa lórí ayé wa mọ́ àfi ìwọ tó bá kọ̀ tó gba nǹkan tó ṣe fún ọ lókù o má dúró ti ẹ̀tàn èṣù o kọ́ èṣù ní orí ọ̀fẹ́ kankan tó ń fẹ́ níyàn Jésù nìkan ló ní orí ọ̀fẹ́ so lẹ́ni mo rọ̀ ọ́ arákùnrin àtàrábìnrin tó bá ti fàyè rẹ̀ fún Jésù Kristi máa bọ̀ ó ọ̀fẹ́ ní ìgbàlà torí tirẹ̀ ni Jésù fi kú ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹni tó ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wọlé ní orí ó ní àjàgà mi rọrùn bẹ́ẹ̀ ni ọrùn mi sì fúyẹ́ èmi yóò fún yín ní ìsinmi kò sí sinmi lọ́wọ́ èṣù o tó lọ lé babaláwo kò sí sinmi o bó lọ lé yẹ̀mí wò kò sí sinmi wọ́n á mú díẹ̀ kúrò wọ́n á tó fi ọ̀pọ̀lọpọ̀ dá sí i kò bá rí regular customer wọn. wọ́n á mú díẹ̀ kúrò wọ́n á fọ̀pọ̀lọpọ̀ sí i. Jésù nìkan ló ń fúnni ní ìsinmi tòótọ́ òun nìkan ló ń fúnni ní ọrọ̀ tí kì í fi làálàá sí bóyá Sátánì fẹ́ lówó àgbà padà sílẹ̀ kó gba first born ẹ̀ kó gba first wife ẹ̀ whatever ó máa rí kankan gbà padà ní bó fún ẹ ní òkìkí for short time ní ó máa lọ kò sí oore kan tí Sátánì ń fún ènìyàn Ọlọ́run nìkan ló ń fúnni tí kì í fi làálàá sí so mo rọ ẹ̀yin olùgbọ́ mi lénìí inú pọ̀jù kí pọ̀jù kẹ́ lè wà tàbí wàhálà tí ẹ lè wà lénìí agbára Jésù wà láàyè agbára yìí kò dínkù ó wà síbẹ̀ ó sì wà síbẹ̀ títí láì ní orúkọ Jésù gbanilà orúkọ Jésù tú sílẹ̀ ó ní àti fún wa ní orúkọ kan tó gbogbo orúkọ lọ ní orúkọ Jésù kìí sí gbogbo kó máa wólẹ̀ àwọn kó máa jẹ́wọ́ pé Jésù lolúwa. Ìdè ni ẹ̀ṣẹ̀ jẹ́ ìdè lẹ̀ṣẹ̀ jẹ́. ní ọjọ́ ìsinmi mo ń wàásù mo ń sọ fáwọn ènìyàn pé báwo lè yẹn ti máa lọ látàárọ̀ lọ sí wàhálà lórí ọ̀kadà tó máa di alẹ́ tá lọ fi ta bàbá Ìjẹ̀bú. kókó lọ bí apalọ. tọ kókó lọ bí aṣẹ́wó kókó lọ bí apalọ kó dẹ̀ wé sí gbogbo ẹ̀ ṣé ìdè kan nìyẹn kan ìdè èṣù ni. a wá sí bí oṣù mẹ́fà bí ọdún kan alò lákòjọ èṣù ni ẹlòmíì ìyàwó ilé inú lè bí báyìí kó dẹ̀ gbé tẹlifíṣàn kó dẹ̀ fọmọ́lẹ̀ ojú adẹ̀ wálẹ̀ ṣé ìdè èṣù kọ́ ni ẹlòmíì ọkùnrin inú abíngbà mi báyìí tíyàwó bá sọ̀rọ̀ ká fọ́yàwó létí wá gbà lórí àgbà ìyá forí gbà kan àti gbé lọ sí hospital àti lọ́ọ́ máa náwó tó yẹ kan ná ṣé ìdè èṣù kọ́ ni. àwọn nǹkan tí èṣù ń ṣe fún àwọn ọmọ tirẹ̀ lé nìyẹn tó jẹ́ pé nígbà tí a bá fa ìwà fún Jésù lóòótọ́ àwọn nǹkan wọ̀nyí á parẹ́ nínú ayé wa pátápátá á di òmìnira á ní ìfọ̀kànbalẹ̀ ìdílé wa di ìdílé aláyọ̀ ìdílé wa di ìdílé aláyọ̀ iṣẹ́ wa lè lọ síwájú ọkàn wa gan balẹ̀ a ní ìrètí ìjọba Ọlọ́run so mo rọ ẹnìkọ̀ọ̀kan wá lẹ́yìn ẹ̀yin olùgbọ́ mi tá a bá ti fààyè wá fún Jésù Kristi mi ò sọ nípasẹ̀ lílọ sínú ìjọ o tẹ̀lé arákùnrin kan sọ fún mi láìpẹ́ pé mo lọ sí chọ́ọ̀chì là mi ní ìbátẹ́ níbẹ̀ anybody jẹ́ ìyẹn kọ́ ni mò ń sọ o ìyẹn self righteousness nìyẹn o self righteousness ó ní gbogbo òtítọ́ wa bí àkísẹ́ ẹlẹ́gbin ni tó bá lè gbà wá ni Ọlọ́run nídìí àti sẹ́ndì Jésù wá sí láyé bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ pé Ọlọ́run mọ̀ pé gbogbo yẹn ò gbà wá bẹ́ẹ̀ ni ló fi dé pé àyà sáwọn bàbá wa Ábúráhámù ṣé wọn ò ní self righteousness ni wọ́n ní tó mo rọ ẹnìkọ̀ọ̀kan wa Jésù ní ọ̀nà títọ́ àti ìyè ìsẹ́nikẹ́ tó lọ sọ́dọ̀ bàbá kò sí nípasẹ̀ rẹ̀ òun nìkan ló ń fún wa ní òmìnira ẹ̀ṣẹ̀ máa ń pọ́ni lójú ẹ̀ṣẹ̀ máa ń fìyà jẹ ni ẹ̀ṣẹ̀ máa ń fìyà jẹ ni ẹ jẹ́ ká kọ ẹ̀ṣẹ̀ èṣù àti ìṣẹ́wọ̀ rẹ̀ sílẹ̀ ẹ jẹ́ ká gba Jésù náà yá gẹ́gẹ́ bí olùtọ́ àdúgbò wa ẹ jẹ́ ká gbà sínú ọkàn wa ká gbà sínú ẹbí wa tá a bá gbà sínú ẹbí wa ẹbí aláyọ̀ ni o ẹbí aláyọ̀ ni tá a bá gbà sínú ẹbí wa ìpàdé kan bá tá a síta ó sì láìpẹ́ láì jìnnà lórí ọ̀rọ̀ ẹbí yìí náà nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹbí ló ń túká lé ní. bẹ́ẹ̀ ni èṣù ti tú ẹbí ká tán. oṣù mẹ́fà oṣù mẹ́ta ọdún kan ọdún méjì àwọn tó lò 20 years gan ẹ̀kọ́ sàdé gbọ́ ni for irreconcilable differences lẹ́yìn 20 years ẹ̀ tí bọ̀ra yín èṣù ni. èṣù ni èṣù ni lẹ́yìn èṣù ogún ló ọdún jókòó tí ẹbí kò fẹ́ kẹ́ bí kankan kó survive. ṣùgbọ́n Ọlọ́run ló ṣèpìlẹ̀ ẹsẹ̀ marriage wà látọwọ́ èṣù. Ọlọ́run wo ọmọkùnrin kan lọ́jọ́ kan tó pé it's not good for this man to be alone let me give him somebody that will help him. inú èṣù òdò sí union yẹn immediately ló wá tọ obìnrin yẹn jẹ ló fẹ́ dá wàhálà sílẹ̀ so mo rọ̀ yín tí Jésù bá wà nínú ẹbí wa ẹbí aláyọ̀ ló máa jẹ́ tí Jésù bá wà nínú ayé wa
ayé wa máa di ayé aláyọ̀ tí Jésù bá wà nínú iṣẹ́ wa àdìsẹ́ aláyọ̀ tó gbogbo àdúrà fún gbẹ̀yìn olùgbọ́ mi lẹ́yìn tó wà nínú wàhálà kan tàbí òmíràn pé ní agbára Ọlọ́run Olúwa yóò tú yín sílẹ̀ lórúkọ Jésù Kristi. Àmín Jésù. Bí Nàìjíríà ṣe gba òmìnira èyí náà gba òmìnira lórúkọ Jésù Kristi. Àmín Jésù. tá bá rí wàhálà kan tàbí pọ̀njú kan tàbí ìṣòro kan tó dúró tì yín mo gbàdúrà ní orúkọ Jésù lẹ́ni kí agbára Ọlọ́run kó ọ̀nà ayé yín. Àmín Jésù. kẹ́yìn náà kó di ẹni ìtúsílẹ̀. Àmín Jésù. kẹ́ di ẹni ìdáǹdè. Àmín Jésù. òmìnira Jésù kó ọ̀nà ayé yín. Àmín mo Jésù. gbàdúrà ní orúkọ Jésù gbogbo agbára tó dè yín ogun ìdílé bàbá ni ogun ìdílé ìyá ni o ìdílé ọkọ ni o níbikíbi tó jẹ́ kó wà lẹ́yìn tó sọ pé wọn ò ní fi yín sílẹ̀ mo gbàdúrà pé kí agbára Ọlọ́run àti iná Ọlọ́run kó máa tú yín sílẹ̀ báyìí Àmín kí ogun Jésù. náà kó lè ṣiṣẹ́ Àmín ẹ Jésù. gba òmìnira Ọlọ́run Àmín. ẹ gba àlàáfíà Ọlọ́run Àmín. lórúkọ Jésù Kristi ní àgbàdúrà. Àmín 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 lórúkọ Jésù. Bàbá wa ẹ̀ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé lẹ́ẹ̀kan wípé ọ̀rọ̀ ẹ ní prógráàmù kan ń bọ̀ ká fi ìyẹn fún àwọn èèyàn láǹfààní wọ́n tún lè darapọ̀ mọ́ yín kán tún wá kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ìdílé tá à ń sọ yìí ní ìgbà wo ọjọ́ wo ló máa ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìpàdé yìí yóò wáyé ní ọjọ́ 28 oṣù tá a wà nínú rẹ̀ yìí on the 28th nílé ìjọsìn wa ní Covenant Church. ìpàdé ìtorí ìdílé ni Ọlọ́run ṣe gbé kalẹ̀ torí mo ti sọ ní ẹ̀ka ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ní wàhálà lóríṣiríṣi lẹ́ẹ̀ni adẹ̀ tí wàá wò Ọlọ́run fi yé wa pé nǹkan mẹ́ta ló ń dá wàhálà lẹ̀ nínú ìdílé àkọ́kọ́ ni trust èkejì ni sex àdẹ̀kẹta ni communication ọ̀pọ̀lọpọ̀ ìdílé ni wò gbára wọn gbọ́n mọ́ when trust is broken down kí la lè ṣe kò sí nílùú Èkó lè ní ẹ̀rí báyìí DNA ó ga o pẹ̀lú ogun DNA o kí dẹ̀ ni trust náà ni so Ọlọ́run fẹ́ ràn wá lọ́wọ́ láti jẹ́ ká mọ̀ kí la lè ṣe the same thing ní ọ̀rọ̀ sex náà wàhálà yẹn ti ẹ̀ pọ̀ lóríṣiríṣi ó ti rẹ̀ mí o inú dídùn ló mórí yá bàbá ti lọ látàárọ̀ ó délé ìyá nínú bẹ́ẹ̀ sì ni inú dídùn ní mórí yá lóòótọ́ kí la fẹ́ ṣe ṣáàgì ló gbé ẹ̀bí o kàgùrọ̀ ló fà wá gbẹ́nu bẹ́ẹ̀ báyìí ṣọ́ọ̀fẹ́ ní òrò. so àwọn obìnrin wa àtàwọn ọkùnrin wa mo rọ̀ yín ẹ jẹ́ ká wá láti wá kẹ́kọ̀ọ́ Ọlọ́run ló fún wa láwọn kan wọ̀nyí ó ní solutions gbogbo wọn ọ̀rọ̀ Ọlọ́run ti tó fún gbogbo kan wọ̀nyí mo máa ń sọ fáwọn ènìyàn ní marriage is not cultural marriage did not start with Yorùbá it did not start with Igbo it did not start with Hausa Ọlọ́run ló fìdí marriage múlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ fún wa ní gbogbo ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ marriage so on the 28th oṣù yìí ni a ó bẹ̀rẹ̀ ní agogo 3 ọ̀sán títí di agogo 2 ìrọ̀lẹ́ ni ẹ̀yin tẹ̀ tí ìgbéyàwó yín jáde nínú ọdún àkókò nìyí o take your wife out take your husband out let's come together nírọ̀lẹ́ ọjọ́ yìí aláyọ̀ ló máa jẹ́ ìyàwó náà yóò wà lórí ìjókòó ní ọjọ́ náà bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ o àjọṣe ni so mo rọ gbogbo wa ní kankan o ẹ jẹ́ ká pàdé lọ́dún 28 ní gíwọ́ọ̀kì àrò ní Covenant Church God will bless you all. Amen. Ẹ ṣeun bàbá wa dúpẹ́ gan ni nítorí pé àti ẹ pé yín ẹ̀dẹ̀ jẹ́ wà iṣẹ́ ìránṣẹ́ yín á máa tẹ̀síwájú ẹ jẹ́ ń ṣe báyìí fún àǹfààní àwọn tó ṣì ní ọ̀rọ̀ kọta méjì tí wọ́n fẹ́ bi yín ẹ bá mi pe àwọn social media handles sí gbogbo ibi táwọn èèyàn ti bá yín pàdé lórí ẹ̀rọ ayélujára Facebook o Instagram o YouTube o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí tó wà fún church wa ní Covenant Church lọ́jọ́jọ́ Sunday a máa ń wàásù bẹ́ẹ̀ ní látago 8 òwúrọ̀ ẹ lè follow wa ẹ lè tune into ní Covenant Church ẹ lè ní Facebook ẹ lè bá wa ẹ lè tẹ̀lé wa bẹ́ẹ̀ ọjọ́ Sunday a ò sí bẹ́ẹ̀ láàrin ọ̀sẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ Sunday ìwàásù wa máa wà bẹ́ẹ̀ live láti bí aago 8 ní òwúrọ̀ níbẹ̀ ẹ lè bá wa pàdé. ẹ ṣeun bàbá wa àdúpẹ́ gan ni torí pé ẹgbọ́ àwọn ènìyàn tí wọ́n bá wa darapọ̀ lẹ́ni náà ni wọ́n ti jẹ́ alábùkún fún wọ́n sì ń gbà ládùúrà ní pé gbogbo ìbùkún tá a ti gbà lẹ́ni ajé àjẹmọ́nú fún wa tèmi ajé àjẹmọ́nú fún mi títí yín náà ajé àjẹmọ́nú fún yín Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní òun ní ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfò àfúnkọ́ èèyàn ò jẹ́ bá a ti sọ pé kí bàbá wa máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá kán máa gbàdúrà fún wa lọ kán máa fi wá sábẹ́ òjìji Elédùmarè náà ni aago náà ń sọ fún wa pé ó yá ẹ jẹ́ ká rí ilé là ń lọ àgbẹ̀ kan ò roko ó gbàgbé ilé. Orúkọ tèmi ò tí ì padà Ola Onabajo ni mò ń jẹ́ aya olúwa ṣeun ńlá fún mi aláṣàkẹ́ tìyín gangan tí ò kọ́ mọ́ àṣàkẹ́ tèmi ò kọ́ mọ́ àṣàkẹ́ lè pọ̀ ṣùgbọ́n tèmi ò kọ́ mọ́ tí o bá fẹ́ bẹ́ẹ̀ mi náà pàdé ẹ tẹ̀lé mi lórí gbogbo ẹ̀rọ ayélujára mi pátápátá @Onabajo Ọláwálé @Onabajo
Ọláwálé. Tó bá jẹ́ orí Kaftan television Yorùbá lè ti fẹ́ bá a sọ̀rọ̀ at Kaftan TV Yorùbá kẹtẹ gbogbo èròǹgbà yín ṣọwọ́ kẹtẹ gbogbo àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ gbogbo ẹ̀ la máa rí ta sì máa fún yín lésì tó dáa. Bàbá wa ọ̀rọ̀ ìyàṣẹ ẹyọkan tó kù ẹ bá ń jù sínú ayé àwọn èèyàn ká máa sọ pé ó dàbọ̀ òde ìgbà kan. ó gbàdúrà ní ẹ̀kan sí ìpinnu ọdún yìí ẹ ò rí oore ọ̀fẹ́ gbà o ẹ ò rí àánú Ọlọ́run gbà o bí ọdún yìí ṣe ń lọ sópin o ní orúkọ Jésù Kristi gbogbo ìlépa yín láti January yóò rí bẹ́ẹ̀ fún yín o Ọlọ́run á yà yín lẹ́nu o a ó parí ọdún yìí láyọ̀ àtàlàáfíà a ò ní sùkú ọmọ o a ò ní sùkú ọkọ o a ò ní sùkú aya lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ó dàbọ̀ ó dìgbà kan náà ẹ jẹ́ àjọjọ́ sáwọn ará ilé. ẹ ṣé o ẹ̀yin ará ilé. God bless you all. Amen. Love you all. Ètò Ìjíròrò Òwúrọ̀ ló tún gbòde. Ètò yìí lọ ẹ jẹ́ máa fi lè kí n káàbọ̀ kí n máa fi kí n pé ẹ kú àmójúbà. Ètò tó kọ́ni lọ́gbọ́n tó fúnni lóye ó gbà ṣàlàyé. Ètò Ìjíròrò Òwúrọ̀. ètò yìí lọ ìrìnàjò ṣẹ́gbọ́. Kaftan television yẹn fún Gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀. Gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. Most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. Pẹ̀lú Ola Onabajo lórí Kaftan television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan television Yorùbá àti yín. Ẹ máa yí kò ń bẹ́ ọ. ẹ máa wo Kaftan